Pastor Ezekiel mú fún last warning tí ó bá ṣọ́ra àfujúbalẹ̀ ẹjọ́. Ó bá ń pẹ́ Kírísítẹ́nì ẹni bí èèyàn ní tẹ́nìkan bá ń bú ànábì ẹ máa wòran ní àárín yín, tẹ́nìkan bá ń bú ànábì nínú yín ẹ máa wòran ẹni sọ̀rọ̀. Táwọn bá wá sọ̀rọ̀ ẹ̀sìn tiwọn ẹ máa pariwo ẹ fẹ́ dógun ẹ̀ sílẹ̀ ẹ fẹ́ dẹ́jẹ́ ẹ̀ sílẹ̀. Eléyìí tó ń bú ànábì tó lànàbì rẹ́pù obìnrin ṣó lè proof ẹ̀ ní court? Tó lànàbì jalè ṣó lè proof ẹ̀ jáde? Èwo làwa sọ sànàbì yìí sá? Èwo làwa sọ sí ànábì sá tẹ́yìn pè ní Jésù nínú wa? Ẹ̀yin nìkan náà ni mùsùlùmí ló bọ̀tà tó bu Jésù. Ẹ sọ̀rọ̀ ẹ wá ń pariwo àfáà lẹ́gbàá káàkiri ẹ̀yẹn ní òfò Ọlọ́run lànà gbogbo yín ni. Ẹ kú sí di Christianity yẹn kẹlẹ́ wọná mú túbì gọ́ ìsìnkú ẹ bínú kẹkú fún Alájà Kaola ọkọ wọn tí wọ́n fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó pè mí wọ́n làwọn sọ fún Alájà Kaola pé àfáà lẹ́gbàá right táfà lẹ́gbàá right kò sọ right ẹ̀sìn kankan wà láti sọ́mọ̀ lẹ́yìn Islam kí Alájà Kaola máa sọ bẹ́ẹ̀ mọ́. Pastor kan tí ń pera rẹ̀ ní evangelist Noah Ezekiel máa kí pastor náà nílò last morning lórí matabuku anabiwa Muhammad sallallahu alayhi wa sallam. Pastor yìí tí ń bá anabi lórúkọ jẹ́ ti pẹ́ bó ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ̀yin Christian ẹ ní sọ̀rọ̀ ń sìn yó bí ọ̀tá Ọlọ́run tó pẹ́rẹ́ ta lọ́lọ́run bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. Ìgbà tọwọ́ bá ẹbẹ̀ sí ní pariwo páwọ́ mùsùlùmí ò lẹ́mí ìdáríjìn tó ẹ̀ káwọn yẹn kì nílọ̀ àwọn oníṣẹ̀ṣe wọn kì nílọ̀ ṣẹ́rí pòun ló lọ dáyà ìjẹ nísìn ká tó yọ̀ǹda yẹn. Bí pásítọ̀ yìí náà ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó dẹ̀ sọ́nu fídíò mi tó kọ̀ tí ń jò ní tó ń sọ̀rọ̀ wípé ọmọ kérúbù lòun ẹ̀yin jọ kérúbù séráfù sẹ̀lẹ̀ iṣẹ́ ẹ̀ ní pé ẹ̀yin Christian tó kù ẹ̀ ní pé ẹ kọ́ lọ ẹ̀yìn tó ọ̀dà tá bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ẹni tí ó mọ̀ rí abakanu. Now mo sọ̀rọ̀ ń sìn gbogbo ẹ̀yin Christian fún bọ́ta ń gbarata àtẹ̀yin mùsùlùmí tẹ́ gbádùn. Ẹ lè rí mùsùlùmí kan kó bú ànábì Ìsá o kò sí mùsùlùmí ìjọ mo ti ń sọ̀rọ̀ sí mo bá ànábì Ìsá àtúgbà lánàbì wa ta ló bú Jésù nu wa? Kí ni mo sọ ń jò ní tẹ́ gbarata? Kí ni mo ti sọ tẹ́ gbarata tẹ́ fún bọ́ta? Ẹnìkan ní tàbùkù ànábì tiwa ìdẹ̀dín kankan ṣe sí mò ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. Mo ń wo pé ó kéré lọ́jọ́ orí ìyẹn pásítọ̀ yẹn pé ìwọ tó kéré lọ́jọ́ orí ìwọ tó kéré kó wá fọ́jú orí tí ò tó nǹkan kó lọ fi máa fi àhámọ́ jóra. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní Yorùbá yìí wọn mọ̀ wọn ara wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn fàlẹ̀ Yorùbá wọn mọ̀ wọn ara wọn wọn máa kọjá yìí aláìmọ̀ká ló ń challenge onímọ̀ ìkọjá yìí ni gbogbo àwọn àfáà tí ń ṣe wọ́n ìkọjá yìí ni. Mùsùlùmí tó bá gbádùn àfáà torí ẹ̀ pé kò ní tako mi lórí wáàsí tí mo ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó yẹ kẹ́ faramọ́ ní gbogbo àwọn tó rí wọn pé wọ́n ń pè mí tó ń ṣàdúrà gbogbo ẹ̀yin tẹ́ gbádùn tọpọ̀ lọ́ndùn yìí lè ń tako wa. Mùsùlùmí tó bá gbádùn amọ̀pọ̀ dòdò là ń sọ. Ayé Kùránì nìyí o. Ànábì Ìsá ní bá ọmọ Ísírẹ́lì wípé Ọlọ́run ọba tó dá mi tó dẹ̀yìn ní ẹ̀sìn ẹni tó bá ṣẹbọ sọ́lọ́run tó bá pẹ̀lú mi lọ́lọ́run lẹ́yìn ọlọ́ba Ọlọ́run ti ṣàlì jẹ́nà léwọ́ ẹ̀ kò ní wà lè jẹ́nà tẹ́yìn sọ pé mi ń pinná ṣẹgbọ́. wàá náà ibùdé sí rẹ̀ inú náà ni ibùdé sí rẹ̀. Àyà Kùránì ní ìyàfà ní ìkáyè léèwò tẹ́sọ pé gbọ́dọ̀ Ọlọ́run ti sọ pé máa wọná àyà nìyí tọ́lọ́ ti lọ́ máa wọná o àyà ni mò ń káyò wàá náà inú náà ni ibùdé sí wọn. Wa ma liz-zalimina min ansar kò ní sí alárànṣe kankan fáwọn alábòsí. Àyà tó tún wá tẹ̀lé 73 àfáàní yìí káyé tún bá mi wo Suratul Maida àyà 73 ẹ bá mi wo kí lọ́lọ́run tún wí. Ó ní laqad kafara alladhina qalu inna Allaha thalithu thalatha kèfèrí ní gbogbo ẹni tó bá ti ń pe mẹ́ta lọ́kan. Gbogbo àwọn tí wọ́n bá ń pe mẹ́ta lọ́kan tó ń pọ̀ Ọlọ́run ọba Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ àbí àwọn Kírísítẹ́nì kan ni wọ́n máa ń wí bẹ́ẹ̀. Gbogbo ẹni tó bá ti ń pe mẹ́ta lọ́kan kèfèrí ni wọ́n Al-Kùránì ló wí bẹ́ẹ̀. Tẹ́ ń béèrè pé ibo l'Ọlọ́run ti pè wọ́n kèfèrí ẹ̀rí bẹ́ẹ̀ ṣe fi àìmọ̀kan yín hàn ẹ wá jẹ́ ká yín mọ̀ pé lódò aláìmọ̀kan ní àfààní yìí káyé ẹ dojú tira yín gan.
ẹ yẹ pẹ̀lú wàhálà yẹ yára yín gan àfààní yìí kàyé ẹ kò disgrace ara yín ni ẹ kò wá dojú tira yín lórí social media kẹ́tì fi àìmọ̀ kan yín sábẹ́ aṣọ kẹrọ ọmọ abáyí wá bọ̀ tàwa yọnu sọ̀rọ̀ ṣé ìdúyìn ló ń pè sọ̀rọ̀ ẹ̀sìn àìmọ̀ ẹ dojú tira yín o àfààní yìí kàyé wàhálà ẹ dojú tira yín gan ẹ dojú tira yín gan ẹ kò jẹ́ ká yí mọ̀pá láì mọ̀kan nìyí àìmọ̀kan yín tẹ̀ fi ń ṣe fáàrí tẹ́lẹ̀ yẹn tẹ̀ máa ń dagbádá máa ń kó sẹ́jú ẹ̀yìn bá máa fi ṣe fáàrí lọ ṣé láwọn aláìmọ̀kan kan wà nílẹ̀ Yorùbá yìí wọn kì í bóra wọn láṣìírí wọn tún máa tún àṣírí ara wọn wọn bá jẹ́ aláìmọ̀kan á sì bóra ẹ̀ láṣìírí ó máa ṣe níláàánú mi àtẹ̀yìn àfa àtẹ̀ gbádùn tẹ́ ń fún bọ́ta yín lárí bá bí ara wọn yẹn bá bí àti ìzíkẹ̀ tó ń bú ànábì ìyẹn tí ó bá ṣọ́ra á bá rẹ̀ níbi tí ò fẹ́ tí ó bá yẹ pé kírísítẹ́nì ẹni bí èèyàn ní tẹ́nìkan bá ń bú ànábì ẹ máa wòran ní àárín yín tẹ́nìkan bá ń bú ànábì nínú yín ẹ máa wòran ẹni sọ̀rọ̀ táwọn bá wá sọ̀rọ̀ ẹ̀sìn tiwọn ẹ máa pariwo ẹ fẹ́ dógun ẹ̀ sílẹ̀ ẹ fẹ́ dẹ́jẹ́ ẹ̀ sílẹ̀ eléyìí tó ń bú ànábì tó lànàbì rẹ́pù obìnrin ṣó lè proof ẹ̀ ní court ibi tó ti rí pànàbì rẹ́pù obìnrin náà kọ́lẹ̀ ó lànàbì jẹun oṣà ṣó rí kanú àkọlẹ̀ kó jẹun oṣà ẹlẹ́ẹ̀kẹta ó lànàbì jalè ṣó lè proof ẹ̀ jáde èwo làwa sọ sànàbì yìí sá èwo làwa sọ sí ànábì sátẹ́yìn pè ní Jésù nínú wa ẹ̀yin nìkan náà ni mùsùlùmí ló bọ̀tà tó bu Jésù ẹ sọ̀rọ̀ ẹ wá ń pariwo àfáàlẹ́gbà káàkiri ẹ̀yẹn ní òfò Ọlọ́run lànà gbogbo yín ni ẹ kú sí di Christianity yẹn kẹlẹ́ wọná mú túbì gọ́ ìsìnkú ẹ bínú kẹkú ta ni ó máa rọ̀ fún yín àárín yín bá bí kì í ṣe àwọn mùsùlùmí tí ó gbádùn àwọn mùsùlùmí tí ó gbádùn ọlọ́pọlọ dúdú tí wọ́n gbarata fún yín tó ń dìfẹ́ǹdì yín. gbogbo yẹn àfà tẹ́rí tó wà náà àkọọ́lẹ̀ inú Al-Qur'ani tí mo kà jáde tẹ́lẹ̀ ká bọ́ta ẹ wá gbọ́n tó lọ sọ ń pa yín ẹ lọ wo Suratul Baqarah àyà 159 kí lọ́lọ́run sọ Ọlọ́run ní innal ladhina yaktumuna ma anzalna minal bayyinati dájúdájú gbogbo àwọn tó bá ń fi nǹkan tá a sọ kalẹ̀ nínú àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo tá a ti ṣàlàyé tó yanjú tá a sọ kalẹ̀ nínú Al-Qur'ani gbogbo ẹ̀yin tẹ́ ń fi ń pamọ́ tẹ́ ẹ lè sọ fáwọn èèyàn tó rẹ̀ fẹ́ ṣọ̀rẹ́ kìrìsìtẹ́nì ẹ fẹ́ ṣọ̀rẹ́ babaláwo ẹ fẹ́ ṣọ̀rẹ́ àwọn Yorùbá nation torí politics òṣèlú ẹ fẹ́ ṣọ̀rẹ́ pásítọ̀ Ọlọ́run sì ni ẹ má mú ọlọ́rẹ́ múlẹ̀ ẹ má mú ọlọ́rẹ́ ayọ̀ àwọn ni kí wọ́n máa bára wọn ṣọ̀rẹ́ kí pásítọ̀ ṣọ̀rẹ́ pásítọ̀ kí kírísítẹ́nì ṣọ̀rẹ́ kírísítẹ́nì kó lógbóni ṣọ̀rẹ́ ológbóni kí kérúbù ṣọ̀rẹ́ kérúbù sẹ̀lẹ̀ kó bá sẹ̀lẹ̀ ṣọ̀rẹ́ séráfù ṣọ̀rẹ́ séráfù ìyá àjọ kó ṣọ̀rẹ́ ìyá àjọ gbogbo àwọn tó ń pera ní ìyá àjọ tó láwọn òjíṣẹ́ Ọlọ́run òjíṣẹ́ èṣù ni wọ́n àwọn Ọlọ́run rán wọn sí ẹ obìnrin tó kúnjó ní Ọlọ́run sọ pé kóun sọ báyìí Olúwa ó rán mi sí ẹ Olúwa ní kí n sọ pé ìbolùwà àtolúwa ti pàdé ẹ mọ̀ púpùrọ̀ ńlá nìyẹn ẹ mọ̀ Olúwa sọ pé kóun sọ fún ẹ pé kí ìbolùwà àtolúwa ti pàdé Olúwa ò ṣe sọ fún pé máa kún bàbá ẹ Olúwa ò ṣe sọ fún tó ń bá mọ̀ kó máa kú ní gbogbo ìrìn àjò travelling tó ń lọ ń gbà tọ́jú ẹ á ti dúró ní Nàìjíríà pé òun kú máa kú tẹ́lẹ̀ ní kí ló ń dààmú kiri fún ẹ máa tọ́ra yín jẹ aláwọn òjíṣẹ́ Ọlọ́run àwọn òjíṣẹ́ Ọlọ́run ẹ̀yin ẹni dọ̀tí ẹ̀yin pẹ̀lú ẹni òjíṣẹ́ Ọlọ́run ẹ̀yin ní dọ̀tí játijàti ìyẹn ní bíi ẹ̀yin tẹ́ ń fi tọ̀fọ̀ gbẹ ẹ̀yin àfáà fi tọ̀fọ̀ gbẹ Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń fọ̀rọ̀ èmi Ọlọ́run pamọ́ tẹ́ ju ẹ̀ fáwọn èèyàn tó dẹ̀ fẹ́ bá kírísítẹ́nì ṣọ̀rẹ́ ẹ fẹ́ ṣọ̀rẹ́ pásítọ̀ wọlé húdà gbogbo ọ̀nà mọ̀ ọ̀rọ̀ ìmọ̀nà tẹ́lẹ̀ fi tún àmì yẹn ṣe tẹ́lẹ̀ fi tọmọ sọ́nà tí ń bẹ náà Kùránì ẹ wá fi ń pamọ́ Ọlọ́run gbogbo yín pátá min ba'di ma bayyanahu lẹ́yìn ìgbà tá a ti ṣàlàyé rẹ̀ yékéyéké sínú Al-Kùránì tó ti clear sínú ìwé ànábì àdìsá ànábì náà lè náà a ti ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn yékéyéké náà àkọọ́lẹ̀ fil kitabi láti inú Al-Kùránì Ọlọ́run ní gbogbo yín pátá ó ti wà ní àkọọ́lẹ̀ kẹ́kọ̀ọ́ kábọ́ọ̀ta wá ṣe kí ni kábọ́ọ̀ta fáyé ẹ fi gbogbo ọ̀rọ̀ Ọlọ́run pamọ́ torí ìfẹ́ tó lè fẹ́ bá kírísítẹ́nì ṣe ẹ fẹ́ gbà pẹ́ńpẹ́ǹtì torí ẹ̀yin àáfà tẹ́ ń ṣe jálàbí fún wọn torí ẹ̀ ń fẹ́ ya àjọ àáfà oníjálàbí tí ń fẹ́ ya àjọ ń bẹ́nu yín gbogbo ẹ̀yin lórí ibú wọ̀nyí Ọlọ́run gbogbo yín pátá tẹ́ ń fọ̀rọ̀ èmi Ọlọ́run pamọ́ tẹ́ ń ṣàlàyé fáyé Ọlọ́run ní yẹlàánù ulaika yẹlàánùhumullah Ọlọ́run ló ti làánà gbogbo yín Ọlọ́run ní làánà òun Ọlọ́run kó máa bá gbogbo yín Ọlọ́run làánà gbogbo yín ni làánà Ọlọ́run kó máa bá gbogbo yín la'anakumullahu jami'an la'natullahi alaykum Ọlọ́run lóhun ti làánà gbogbo yín ti ṣẹ́bílẹ̀ yín làánà òun Ọlọ́run kó máa bá yín Ọlọ́run lóhun làánà gbogbo yín
wa yal'anuhumul la'inun gbogbo tí mọ̀yàn láàánà ní máa láàánà yín gbogbo ẹ̀dá lóhun tó kù pátá ní ó máa láàánà yín ìyàn fáwọn yìí. àdísù ànábì kan wá sọ pé man su'ila an ilmin ẹnikẹ́ni tó bá béèrè nípa ìmọ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ fakatamahu ó wá fi pamọ́ kò fẹ́ sọ torí òun pé àwọn àtàwọn kìrìsìtẹ́nì jẹ́ wà wọn fẹ́ kí kìrìsìtẹ́nì bínú kí ló kọ́ yìí ẹjọ́ bínú kọ́ larí mọ́lẹ̀ kọ́ forí sọ́gi. ọlọ́run wo ànábì ní ìwọ tó bá béèrè ìmọ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ ó wá fi pamọ́ aljamahullahu bilijamin min narin yawmal qiyamah ọlọ́run wà fi ìjánu iná lọ́lọ́run dè mọ́ ọlọ́run ṣẹkẹ́ṣẹkẹ́ ìjánu iná lọ́lọ́run dè mọ́ lẹ́nu tó bá jáde kíyàmá. gbogbo tó wà ń bí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ lè ká fáyé mọ́ òfin pamọ́. àdísù ànábì nù gbogbo tó wà ní Kùránì ẹ̀ ká fáyé káfá ni yíká yí bọ́ta kó ló ń challenge wa níbo lọ́lọ́run ti pè wọ́n kéfèèrè iṣẹ́ lọ́sọ̀pọ̀ máa wó ná lẹ́dùrú ayé tó wà ní Kùránì ó máa ṣe. so ìyẹn jẹ́ bó ṣe jẹ́. ìkan náà bọ́ta làdáni mọ́ṣáláṣí Ògbómọ̀ṣọ́ aláìmọ̀kan òun náà fún bọ́ta wọ́n ń pẹ́ran tó kó tó níwò ìgbín ẹ̀yìn ojú ṣérú ẹ̀lú ẹ̀kọ́ máa dá sọ́rọ̀ ẹ̀sìn òun náà ń bú mi ń ṣépè làdáni aláìmọ̀kan olódò dídín rẹ̀ òun náà bọ́ta ń sọ̀rọ̀ ìyá alájà Kaola náà ti sọ̀rọ̀ ṣe lẹ́gbàá mọ̀ kí ó tó alájà Kaola ní lọ́bá alájà Kaola kó bèrè pé ta ló mọ̀ kí ó jù ní mi àti wọn orí ẹ̀ ti gbálẹ̀ ìyá Kaola ni ó lọ bí gbà ìyá Kaola ẹ̀jẹ̀ ta ló mọ̀ kí ó jù ní ẹ̀yìn àti lẹ́gbàá dídín rẹ̀. ìyá Kaola sọ̀rọ̀ wọ́n pọ́n mi lẹ́nu ọ̀rọ̀ wọn ẹ pé wọ́n mú àwọn púrúfù kan wá tí ò wọlé nínú ẹ̀sìn ìyẹn alájà Kaola. Mufti Manchester pè mí wọ́n dẹ̀ sẹ́ndì fídíò ìyá Kaola sí mi wọ́n ní kí n wò wọ́n ní ìyá dẹ̀ pọ́n mi lé o èmi ò mọ̀ pọ̀ tí a di ìyá Kaola wọ́n dẹ̀ gbé ìyàwó lé ìyá dẹ̀ join wa a dẹ̀ bá ìyá sọ̀rọ̀ a ṣàlàyé fún ìyá dẹ̀ gbà sí wa lẹ́nu ṣùtì ọkọ ìyá Kaola ọkọ alájà Kaola pè mí wọ́n ló máa ń ṣe dáadáa fún wọn ọkọ alájà Kaola ọkọ wọn tí wọ́n fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ó pè mí wọ́n láwọn sọ fún alájà Kaola pé àfáà lè gba right táfà lè gba right ó sọ right ẹ̀sìn kankan wà láti sọ́mọ̀ lẹ́yìn Islam kí alájà Kaola máa sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n láwọn sọ fún alájà Kaola àwọn dé ṣàlàyé fún wọn wọ́n ló dé gbà sáwọn lẹ́nu ó dé pè mí tó tún kí mi wọ́ọ̀dì dìrín làdáni ṣé bí wọ́n ń jò ní ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ ń fi ẹ́ pa táwọn kan ń bẹ káànú wọ́n fi ẹ́ pa tolúwa náà tó lọ dátẹ̀ sílẹ̀ ọ̀tẹ́lẹ̀ irú wa máa dá sọ̀rọ̀ ìsìtá ń pè ẹ̀ tá mọ̀ ẹ̀ nípa ìsìn wọ́ọ̀dì dìrín òponu afọ́fun ṣùtì gbogbo ẹ̀yin Kírísítẹ́nì Kérúbù Séráfù gbogbo yín pátá kò sójíṣẹ́ Ọlọ́run nínú yín o ìránṣẹ́ Ọlọ́run sínú yín o ìránṣẹ́ èṣù ló wà nínú yín Ọlọ́run ò rán ẹnì kankan nínú yín níṣẹ́ gbogbo ẹ̀yin ìyá àjọ ẹ padà sínú Islam ìwọ tó o bá lọ́mọ nínú ìjọ Kérúbù sẹ̀lẹ̀ nínú Christianity àbí nínú Ifá nínú ìṣẹ̀ṣe nínú ẹbọ ìwọ tó mọ ẹ bá ti ṣe nǹkan mi lẹ́yìn Islam tètè pé kó padà sínú Islam tí ó bá ti padà disown ẹ tó bá fún ẹ lówó má gbà gbogbo tó bá fẹ́ ò gbọ́dọ̀ gbà lé dànù disown ẹ tí ó bá ti padà sínú Islam ìwọ tó bá níyàwó nínú wọn kọ́ọ̀lẹ̀ ìwọ tó bá lọ́kọ nínú wọn tọ́kọ̀ kì í ṣe mùsùlùmí kọ́ọ̀lẹ̀ kí ló ń ṣe yín ṣe àwọn wà náà tí ó máa fọ̀rọ̀ sábẹ́ àwọn sùn fún yín tó kẹ máa bá bínú ẹ bínú kẹ lárí mọ́gì àwọn ò kì í fi ìbínú Ọlọ́run wáyọ̀ nú èèyàn ìyàwó Aisha ní gbogbo ẹni tó bá ń fi ìbínú Ọlọ́run wáyọ̀ nú àwọn èèyàn Ọlọ́run ó bínú sí àwọn èèyàn náà padà dọ̀tá ẹ̀ wọ́n padà bínú sí ẹ̀ lẹ́ ń wá unity ẹ̀ ń wá lọ́ọ̀vù ẹ̀ ń pèpè sí ìfẹ́ àlàáfíà ibo lẹ ti fẹ́ nífẹ̀ẹ́ ara yín nígbà tẹ́sìn yóò papọ̀ unity ò lè sí láàrin yín nígbà tẹ́sìn yóò papọ̀ ẹ̀yin àfáà unity alábòsí mùnáfìkì lẹ́ máa ń padà yẹ ẹ̀kọ́ dé mùnáfìkì òjijì mùnáfìkì gbogbo yín ẹ̀ ń wá unity kí lẹ̀ ń wá kiri. Al-Qur'ani ní la tattakhidhul yahuda wan nasara awliya min dunil mu'minin ẹ gbọ́dọ̀ mú àwọn kírísítẹ́nì àtàwọn jù lọ́rẹ̀ẹ́ múlẹ̀ lẹ́yìn àwọn mùsùlùmí bíi tiyín ní kẹ́ bá ṣọ̀rẹ́ ba'duhum awliya'u ba'd
àwọn ni kí wọ́n máa bára wọn ṣọ̀rẹ́. Ẹ jẹ́ kí kírísítẹ́nì àti kírísítẹ́nì múra wọn lọ́rẹ̀ẹ́, kí ó nífá oníṣẹ̀ṣe ẹlẹ́bọ kó mọ́lẹ́bọ lóògùn bíi tiẹ̀ lọ́rẹ̀ẹ́, kí mùsùlùmí bá mùsùlùmí tiẹ̀ ṣe. Ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ mú ọ lọ́rẹ̀ẹ́. Gbọ́dọ̀ tí wàá rórí bútẹ̀ ń ṣe tẹ̀jọ́ ń jónu ṣọ́ọ̀ṣì, ẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì, ó ti wà ní àwọn àfọ̀njálàbí tó ń fẹ́ ya àjọ bí àjọ ṣọ́ọ̀ṣì, wọ́n ti lọ bá ní ṣọ́ọ̀ṣì tó jọjú kó tó máa sọ̀rọ̀, wọ́n ń fẹ́ nu wọn tó ń yàn wọ́n lálẹ́, especially àwọn jálàbí. ń jálàbí ṣe jálàbí fún Christian, ó ń ṣe fún nífa gbogbo ẹni tó bá gbéṣẹ́ jálàbí wá sódà fún jálàbí wọ́n ṣe fún. lọ́wọ́ táwọn ń jálàbí fún gbarata tó ń fò bọ́ta, business wọn ló ń jà fún àwọn ní òfò. ara àwọn ń jálàbí tó ṣe wípé àwọn àti pásítọ̀ tó ń pèrè àwọn wòlíì èṣù yẹn wọ́n jọ ń gbaṣẹ́ ni, wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀. Èyí iṣẹ́ tá àfa bá ṣe tí ò parí ẹ̀, pásítọ̀ ni ó bá parí ẹ̀. Èyí tí pásítọ̀ bá ṣe tẹ́mi ẹ̀ ò gbé mọ́, àfa ni ó bá yanjú ẹ̀. Wọ́n jọ ń gbaṣẹ́, wọ́n jọ ń ṣe iṣẹ́ pẹ̀lú kọ́sítọ́mà. Gbogbo ẹ̀yin kírísítẹ́nì tẹ́ ń gbarata, ẹ gbádùn ni, ọpọlọ ló ń dùn yín. Ara tẹ́ bá fẹ́ dá ẹ dà, ẹ lọ dára tó bá wọ̀n yín. Mo sọ, mo dẹ̀ dúró lórí ẹ̀. Ẹ sì lójú ọ̀nà kèfèrí ni yín, ẹni àánú ni yín. Tẹ́ bá kú sójú ọ̀nà tẹ́ wà ẹ wọ̀ náà. Ọlọ́run ló wí bẹ́ẹ̀, ànábì ló wí bẹ́ẹ̀. Ẹ larí mọ́gi, ẹ larí mọ́lẹ̀, níta bá fẹ́ dà ẹ̀dà. Ṣòtí pásítọ̀ Ezekiel mú fún last warning, tí ó bá ṣọ́ra àfojúbalẹ̀ ẹjọ́ kó continue. Ṣètí gbọ́ gbogbo ẹ̀yin afá tẹ́ gbádùn, ẹ̀yin mùsùlùmí tẹ́ gbádùn tó rí ti gbálẹ̀ tẹ́ ń gbarata fún wọn, nǹkan ṣe yín ni. Àwọn ṣe wá ń ṣùtá, wọ́n ń ká àwọn ọmọ tiwa lọ, inú yín ń dùn, ẹ̀yin gbarata, ẹ̀yin dìfẹ́ǹdì wọn. Ìjọ ti ń bú ànábì, tẹ́lẹ̀ ń pe ànábì lólè tó ń lànàbì rẹ́pù obìnrin, ṣe gbarata ṣe bọ́ta kí sọ̀rọ̀. Ṣe bá àwọn àfáà súnà ló bọ́ta, ṣe bí ṣe kó àbúrò ẹ̀mọ́ lọ tí ń jáde láti jọ́ yìí láti fún pásítọ̀ ìlésì ibo lẹ́wà. Ẹ gbarata fẹ́sìn tiwa, ẹ gbarata fún ànábì tiwa, ẹ wá ń gbarata fún obìnrin ẹlẹ́bọ kan tó kú. Ẹ rí pé kan ti ṣe ní òfò ní. Gbogbo yín pátá ilẹ̀ túbà kẹtùnà yín wẹ̀ sínú Islam. Subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.